Mo kí gbogbo ojú tó ń wò mí wípé ẹ káàbọ̀ sí ìkànnì èdè Yorùbá Dùn Ká. Ẹ kú ọjọ́ mẹ́ta o. Mo lérò pé àlàáfíà ni ẹ wà. Yí èmi náà ti wà ní ìhín yìí. Inú mi tún dùn láti padà wá sí orí ìkànnì yìí. Mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti darapọ̀ mọ́ wa nípa subscribe to this channel. I really appreciate you. Nígbà tí mo wò kẹ́yìn, mo ti rí wípé a ti di bíi irinwó, like 400 subscribers. You really tried. You impressed me, and I am happy. Inú mi dùn. Pé mi wá dédé, àwọn ènìyàn ṣì ń darapọ̀ mọ́ wa. Èyí fi yé mi wípé àwọn tí wọ́n fẹ́ràn èdè Yorùbá, wọ́n ṣì wà, wọ́n ṣì pọ̀. Ẹ ṣeun. I really appreciate it. Thank you so much. God bless you. So, ohun tí a kọ́ nínú ẹ̀kọ́ wa tí ó kọjá, a sọ̀rọ̀ nípa àṣà ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. Àṣà ìgbéyàwó tí a sì ń kọ́ ní ìgbà náà ni ìgbéyàwó ìbílẹ̀, traditional marriage. A sì kọ́ nípa àwọn ìgbésẹ̀ tí a máa ń tẹ̀lé kí ó tó di wípé a gbé ìyàwó ní ilẹ̀ Yorùbá. Ara àwọn ìgbésẹ̀ tí a mẹ́nubà òun ni ìfojúsóde, ìjọhàn, ìdána àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo rọ̀ yín kí ẹ lọ sí orí ìkànnì yìí kí ẹ lọ wo àwọn fọ́nrán tí a ti ṣe kọjá lórí àṣà ìgbéyàwó. Àṣà ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá ó pọ̀. Gẹ́gẹ́ bí mo ti sọ kọjá lórí ọ̀kan lára àwọn fọ́nrán èyí tí mo fi sórí ìkànnì yìí. Àṣà ìgbéyàwó Yorùbá ó fẹ̀ gan, ṣùgbọ́n a ní láti gé kúrú ká sọ kéékèèké kí ó má bàa gba àsìkò wa púpọ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo ní láti pín sí ọ̀nà mẹ́ta kí ó má bàa pọ̀jù fún wa láti wò. Ní òní mo fẹ́ sọ nípa pàtàkì ìbálé. Kí ni ìbálé? Ìbálé ní èdè Gẹ̀ẹ́sì ni a mọ̀ sí virginity. Ní ilẹ̀ Yorùbá ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Ara àwọn ìgbésẹ̀ ìgbéyàwó ni ìbálé ní ilẹ̀ Yorùbá. Tí a bá wo inú fọ́nrán èyí tí mo ṣe kó tó kan èyí tí mò ń sọ̀rọ̀ yìí, ẹ rí níbẹ̀ tí mo sọ fún wa nípa ìbálé, níbi tí ìyàwó yóò ti wọlé, tí ọkọ yóò sì lọ bá, tí àwọn ìdílé ìyàwó èyí tí gẹ́gẹ́ bí àwọn bóyá àwọn ọ̀rẹ́ ìyàwó, àwọn ẹbí ìyàwó tí wọ́n tẹ̀lé ìyàwó wá sí ilé ọkọ, tí wọ́n á dúró, wọ́n á sùn ilé ọkọ di ọjọ́ kejì láti gbọ́ èsì bóyá ọmọ wọn dójú tì wọ́n àbí ò dójú tì wọ́n. Nǹkan ńlá ni o ní ilẹ̀ Yorùbá, nǹkan ńlá ni. Wọ́n á dúró sí ilé ọkọ ìyàwó tí ó bá wá di ọjọ́ kejì tí èsì bá dà. Ìyẹn ni wípé tí ọkọ tí ó bá bá ìyàwó rẹ̀ nílé tó bá pé ó kún rẹ́rẹ́ wípé wọn ò tí ì gé kéékèèké. Pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ni yóò fi gbé agbè ẹmu, ẹ̀kún fọ́fọ́ agbè ẹmu àti owó ìbálé a fi lé àwọn ẹbí ìyàwó lọ́wọ́ kí wọ́n fún àwọn bàbá àti ìyá ìyàwó ní ìgbà tí wọ́n bá padà sílé ilé ọkọ. A gbé fún wọn ní àárọ̀ ọjọ́ kejì. Àwọn èèyàn wa mú jó kẹ́kẹ́kẹ́, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa jó lọlé. Ọmọ wa ò dójú tì wá o, kò dójú tì wá. Àwọn ẹbí, àwọn bàbá àti ìyá ìyàwó, àwọn tí ò tẹ̀lé wọn lọ sí ilé ọkọ, wọn á ti máa retí remú. Wọn ì tí ì dé náà ni. Ó ti wá pẹ́ wọn báyìí. Ó yẹ kán ti dé. Kí ló wá ń ṣẹlẹ̀ lọ́hùn-ún? Ṣùgbọ́n tí wọ́n bá ti lè rí wípé wọ́n yọ lọ́ọ̀kan, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jó, làwọn ọmọ wa ò dójú tì wá o, kò dójú tì wá o. Inú wọn náà bẹ̀rẹ̀ sí ní dùn. A bẹ̀rẹ̀ sí ní ṣàjọyọ̀, wọn á dáná, inú wọn á dùn pé ọmọ wa ò dójú tì wá. Ṣùgbọ́n tí ó bá wá ṣẹlẹ̀ wípé ọkọ ìyàwó kò bá ìyàwó rẹ̀ nílé, wàhálà ni o. Ìdùnnú àti ayọ̀ ó dágbére fún ìgbéyàwó yẹn. Ìdójútì ni fún àwọn ẹbí ìyàwó. Láàárọ̀ ọjọ́ kejì, wọ́n á soríkọ́ padà lọ sí ilé ìyàwó. Inú àwọn ẹbí ìyàwó kò ní dùn. Ọkọ ìyàwó á wá gbé agbè ẹmu tó jẹ́ àbọ̀, kò ní agbélé àwọn ẹbí ìyàwó tí wọ́n ń retí, ní agbélé wọn lọ́wọ́ ní àárọ̀ ọjọ́ kejì tí wọ́n á gbé padà lọ sí ilé wọn. Èyí jẹ́ ìbànújẹ́ tó pọ̀ ní ayé àtijọ́ ní ilẹ̀ Yorùbá.
ó lè dá rògbòdìyàn sílẹ̀ nínú ẹbí ìyàwó. Nǹkan tí ojú ìyàwó náà máa rí nílé ọkọ, inú rẹ̀ ò ní dùn sí, torí àbùkù gbáà ni. Wọ́n á fi kàn lábùkù, wọ́n á fi sọ̀rọ̀ sí, wọ́n á fi bú u. In fact, ó ṣeé ṣe kí wọ́n palẹ̀ ẹrù ẹ̀ mọ́ pé kó padà sílé bàbá rẹ̀, nítorí wípé kí ni ọjà tí wọ́n rà òfégè ni ọjà tí wọ́n rà, fake market. Eléyìí mú kí ọ̀pọ̀ ọmọbìnrin ní ilẹ̀ Yorùbá kí wọ́n pa ara wọn mọ́ de ọjọ́ ìgbéyàwó wọn. Mo ti sọ́rí ní orí ìkànnì yìí wípé tí a bá wo àṣà Yorùbá, tí a bá wò pẹ̀lú àṣà Bíbélì, àwọn ọ̀nà kọ̀ọ̀kan wà tí ó fi bá ara wọn mu. Bíbélì sọ fún wa wípé ó ní kí àkéte kí ó wà láìléèrí. Ìyẹn ni wípé kí ó tó di wípé èèyàn ṣe ìgbéyàwó, kí èèyàn rí dájú wípé òun ò bà ara rẹ̀ jẹ́. Àwọn ènìyàn lè wò ó kí wọ́n rò wípé ní ayé òde òní, it is part of fun. Orúkọ yòówù wọ́n lè fún láyé òde òní, ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ń jẹ́ lójú Ọlọ́run. Àgbèrè ni Bíbélì pé. Ní báyìí, ẹ jẹ́ kí a wá lọ sí inú àǹfààní ìbálé. Kí ni àǹfààní ìbálé? Wọ́n sá ń pariwo, keep yourself, don't defile yourself, don't engage in premarital sex, don't say, keep your virginity. Kí ni àǹfààní? Àǹfààní rẹ̀ ò ní wípé ó máa ń jẹ́ kí ọkọ àti ìyàwó kí wọ́n jẹ́rìí ara wọn. Kò ní sí iyèméjì, kò ní sí pé ta ló mọ iye èèyàn gan tó ti bá sùn kó tó di pé ó fẹ́ mi. Á jẹ́ kí wọ́n trust ara wọn, á jẹ́ kí wọ́n jẹ́rìí ara wọn, kí wọ́n fi ọkàn tán ara wọn. Ohun mìíràn ni wípé ó ń so okùn ìfẹ́ ró láàrin ọkọ àti aya. Ó máa ń jẹ́ kí ìfẹ́ wọn kó lágbára sí i. Bó ti rí ní ayé àtijọ́ nìyẹn. These days, people are taking it for granted. Péyàn keep ara ẹ̀ kò jọ àwọn èèyàn lójú. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹni tó lè keep ara ẹ̀, ẹni tó lè pa ara rẹ̀ mọ́ nígbà tó rí pé àwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe ìṣekúṣe káàkiri, tó sì lè pa ara rẹ̀ mọ́ pé so yẹ kéèyàn fi rú ẹni bẹ́ẹ̀ ṣe yẹ̀yẹ́. Ṣùgbọ́n ní ayé òde òní, if you see people come maybe discussing about virginity, wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ ni pé téèyàn bá sọ fún pé èmi rárá o, èmi ò tí mọ ọkùnrin o. Ẹni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ láyé òde òní pẹ̀lú gbogbo bí ayé ṣe lajú tó? Yẹ̀yẹ́ ni wọ́n fi wọ́n ṣe ń sìn, kò rí bẹ́ẹ̀ láyé àtijọ́. Mo sì ń rọ̀ ìwọ ọmọbìnrin tí wàá jẹ́ virgin. You can tell it to people, but not every time. It's not everyone who is going to understand what you meant. Some people will misunderstand you. So if you don't need to mention it to people, keep it to yourself. But if you want to use it to encourage people, you can go ahead. It is not a stigma. It's not a disease. It's àìsàn. Kì í ṣàrùn. Tó bá ṣe pé o fẹ́ sọ láti mú kí orí àwọn èèyàn yá, láti mú kí àwọn èèyàn mọ̀ wípé they can still keep themselves, you can go ahead to share it with people, but not every time. Because kì í ṣe gbogbo èèyàn ló yé. Kì í ṣe gbogbo èèyàn ló ronú bó ṣe ronú. Ó máa ń jẹ́ kí okùn ìfẹ́ kó lágbára sí i láàrin ọkọ àti ìyàwó. In fact, inú ọkùnrin yẹn máa ń dùn pé èmi mo jábàálé ìyàwó mi. Olú máa ń jẹ́ kí wọ́n fi owó ìbálé kí wọ́n fún ẹbí ìyàwó. Torí wípé pé ó lè pa ara rẹ̀ mọ́ pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń ṣèṣekúṣe bó ṣe tún rẹwà tó, ó sì pa ara rẹ̀ mọ́ fún èmi. So pẹ̀lú ayọ̀ àti ìdùnnú á san owó ìbálé. In fact, ẹlòmíì bó bá ṣe ẹni tó lówó, ó lè lọ ra mọ́tò ìbálé. Bó bá wù gan, ó lè kọ́lé fún ilé ìbálé. Wọ́n á wá máa yin obìnrin yẹn. Àwọn òbí rẹ̀ wọ́n kọ́ ẹ kú iṣẹ́. Ni wọ́n á máa yin àwọn òbí pé ẹ kọ́ ó sì yìn yín níṣẹ́. Ọmọ tí yìn yín níṣẹ́ ni ẹ kú iṣẹ́. Nínú àwọn òbí náà máa dá ẹ ṣeun. Àdúpẹ́ Ọlọ́run fún wa tán. Ọlọ́run fún wa tán. Bó ti rí nìyẹn. It's very important. Virginity ní ilẹ̀ Yorùbá ó ṣe pàtàkì fún ọmọ Ọlọ́run, ó ṣe pàtàkì. Ohun mìíràn ni wípé kò sí ìbẹ̀rù wípé bóyá ìyàwó ti kó àrùn ìbálòpọ̀. Because ẹni tó engage nínú premarital sex, bó ló ṣe fẹ́ kó àrùn ìbálòpọ̀, kò ní sí ìbẹ̀rù yẹn. Ó máa ń fúnyàn ní ìfọ̀kànbalẹ̀ wípé kò sí àrùn ìbálòpọ̀. Òmíràn ni wípé
ó máa ń dènà ìkọ̀sílẹ̀ láàrin ọkọ àti aya, nítorí pé tí ọkùnrin tó bá tiẹ̀ fẹ́ kọ ìyàwó yẹn sílẹ̀ á ronú bí àwọn ṣe bẹ̀rẹ̀, bí obìnrin yẹn bó sì jẹ́ olótìtọ́ sí òun sí. Ó jẹ́ ọ̀kan lára nǹkan tó jẹ́ kí wọ́n pẹ́ pẹ̀lú ara wọn, nítorí wípé wọ́n rí wípé kì í ṣe oníranù, kì í ṣe oníṣekúṣe. Láyé àtijọ́ ẹ kàn lè rí wípé èèyàn ṣe ìgbéyàwó then maybe láàrin ọdún 2, ọdún 3, ọdún 4 ó ti lè dànù rárá. Wọ́n dẹ̀ mọ̀ wípé ibi tí ìkọ̀sílẹ̀ bá wà àbùkù ni. So kẹ́ tó rí wípé wọ́n kọ ara wọn sílẹ̀ kò wọ́pọ̀. Àbùkù ni fún ìdílé, àbùkù ni fún àwọn ọkọ àti ìyàwó tí wọ́n kọra wọn sílẹ̀, àbùkù ni fún àwọn ọmọ tó jáde nínú ìgbéyàwó náà. Tó bá jẹ́ ẹni tí ìbálẹ̀ rẹ̀ wà, keep it. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́. Ibi tí a ó fi àdàgbà ètò tí ò ní rọ̀ sí òun nìyí. Mo lérò wípé ẹ ti kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì lórí àkòrí ẹ̀kọ́ tòní, àǹfààní ìbálé. Mo ń rọ ẹnìkọ̀ọ̀kan bí ẹ ṣe ń wò mí wípé ẹ jọ̀ọ́ ẹ subscribe sí orí ìkànnì yìí, ẹ sì tẹ aago tó ń dún gbọngbọngbọngbọngbọn kí ẹ bá lè mọ ìgbà tí màá fi fọ́nrán mìíràn sí orí ìkànnì yìí. Ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí sí mi ní gbogbo ìgbà. Ó dàbọ̀.